Lórúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sí ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, ọjọ́ ìsinmi kẹjọ lẹ́yìn mẹ́ta lọ́kan. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè ni ohun tí a ti ń gbé yẹ̀wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Àka àkòrí tí a ń wò ní ọjọ́ òní ó ní àwọn ìlànà fún ṣíṣe àgbéyìnde ìdílé oníwàbí Ọlọ́run, apá kìíní. Orí ọ̀rọ̀ wa lónìí ni ojúṣe òbí. A ní àwọn ibi kíkà wa: Òwe orí 22 ẹsẹ̀ 6, Éfésù orí 6 ẹsẹ̀ 4, Tímótì 2 orí 1 ẹsẹ̀ 4 sí 5. Abẹ́ màmá wa tí ó wà ní ibí lónìí àti àwọn bàbá wa tó wà níbí lónìí pé kí ẹ bá mi dárúkọ yín fún àwọn tí ó ń wò wá nílé. Bàbá. Orúkọ mi ni Mr. Lanre Egunjobi. Ẹ ṣé. Wọ́n wá láti ìjọ Anglican Church of St. Peter's, Bobado ní Ìlàrúgbé. Ẹ ṣé. Màmá, ẹ bá wa dárúkọ yín fún àwọn tó ń wò wá. Orúkọ mi ni ìyáàfin Òní A.O. láti ìjọ St. Peter's, Bobado ní Ìlàrúgbé. Ẹ ṣé ẹ̀yin ènìyàn wa láti inú ìjọ wa níbí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni à ń wo ẹ̀ka àkòrí àti ibi kíkà wa lónìí tí í ṣe Tímótì 2 yẹn. Màmá òní mo fẹ́ kẹ́ bá wa wo Tímótì 2 orí 1 ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 5 yẹn. Òun ni a fẹ́ wò bí a ti ń wo èròǹgbà wa fún ọ̀sẹ̀ yìí láti fi ìfẹ́ ọkàn Ọlọ́run fún dídá ènìyàn hàn, láti ṣàlàyé sí i nípa ìfẹ́ ọkàn Ọlọ́run fún àwọn òbí, láti ṣe àlàkalẹ̀ ojúṣe àwọn òbí sí àwọn ọmọ wọn. Màmá òní, ẹ bá wa wo Tímótì 2 orí 1 ẹsẹ̀ 4 sí 5. Tọ̀sán tòru lé èmi ń jáyà àti rí ọ, tí mo rántí omijé rẹ, kí a lè fi ayọ̀ kún mi lé ọkàn, nígbà tí mo bá rántí ìgbàgbọ́ aláìlẹ́tàn tí ń bẹ nínú rẹ, èyí tí ó kọ́ wà nínú Lóídè ìyá ńlá rẹ àti nínú Eúníkè ìyá rẹ, mo sì gbàgbọ́ pé ó ń bẹ nínú rẹ pẹ̀lú. Ẹ ṣé. Tábàlẹ̀ wo ìwé òwe orí 22 ẹsẹ̀ 6 yẹn, àwọn olùdókòwò ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀, tí ó bá dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Èròǹgbà Ọlọ́run láti dá ènìyàn sáyé kì í ṣe tó kàn dá ènìyàn sáyé kákan wà bẹ́ẹ̀. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tó dá ènìyàn sáyé, ó fẹ́ kí irú òun kó wà, kó farahàn nínú ọmọ ènìyàn. Èrèdí tó fi dá ènìyàn yẹn, àti wípé láti irú ènìyàn a ó máa bí irú Ọlọ́run lọ láti ìran kan sí ìran kejì. Ọlọ́run sọ fún tọkọtaya àkọ́kọ́ pé ẹ máa bí sí kí ẹ sì máa rẹ̀ sí kí ẹ sì gbilẹ̀. Gẹ́gẹ́ bí a ti rí nínú Genesis orí 1 orí 17 sí orí 2 ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 22 ẹnu mi àgùn. Gẹ́gẹ́ bí a ti dá ènìyàn ní àwòrán Ọlọ́run, ìfẹ́ ọkàn rẹ̀ ni kí wọ́n máa bí sí ní àwòrán Ọlọ́run. Àṣẹ láti ọ̀dọ̀ Ọlọ́run kò tí ì yí padà, kò sì lè ṣe fojú fòdá, àti wípé ọ̀pọ̀lọpọ̀ lọ́kọláya, bóyá nítorí àìní àròjinlẹ̀ ni o tàbí nítorí àìmọ̀kànmọ̀kàn, a rí pé lóde òní wọ́n ń wo àwọn ọmọ tí Ọlọ́run fún wọn gẹ́gẹ́ bí àfikún lásán tàbí ẹrù wíwo tí a lè rí gẹ́gẹ́ bí ohun tí kò jẹ́ kí wọ́n ṣe ohun tí wọ́n fẹ́ ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ wá wá lónìí wípé irú òbí wo ni àwa jẹ́, àti wípé irú òbí wo gangan ni Ọlọ́run retí pé kí a jẹ́. Lẹ́nu àwọn àlejò wa lónìí, a ó ti máa fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ bí a ti ń wo àwọn ìbéèrè wa fún ìjíròrò. Ní ìwòye rẹ, màmá òní, wọ́n ní kí ni ìdí tí ó fi wu Ọlọ́run láti dá ènìyàn ní àwòrán ara rẹ̀? Ní ìwòye mi, ìdí tí mo rò pé Ọlọ́run fi dá ènìyàn ní àwòrán rẹ̀ ní ìbámu pẹ̀lú ìwé Genesis orí 1 yẹn ni pé láti máa bí sí, ká máa rẹ̀ sí, láti ṣe ìkápọ̀ ẹ̀, láti tọ́ ọmọ wa ní ọ̀nà Ọlọ́run, láti pa òfin Ọlọ́run mọ́. Mo rò pé ó yẹ ká fún un. Òun ni Ọlọ́run fi dá wa ní àwòrán ara rẹ̀. Ṣùgbọ́n tá a bá wo ìwé Deuteronomy orí 11, Ọlọ́run jẹ́rìí nípa àwọn ènìyàn ìgbàanì wípé wọn yóò kọ́ ọmọ wọn ní ọ̀nà rẹ̀. Níbi Deuteronomy yẹn, Ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ wípé kí àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n kọ́ àwọn ọmọ wọn ní ìlànà àti
àṣẹ o. Torí náà ìbéèrè kejì, ẹ ṣé màmá òní, bàbá wa Egunjobi wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, báwo ni a ṣe lè jẹ́ òbí oníwà bí Ọlọ́run tí ó kún ojú òṣùwọ̀n? Àní àwọn bí kíkà wa bí ní Máyà orí 9 ẹsẹ̀ 2 sí ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 9 àti orí Dáfídì orí 99 ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 118. Torí náà ẹ ṣe alàgbà wa, gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n bẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, báwo ló ṣe yẹ jẹ́ kí òbí oníwà bí Ọlọ́run tó pápá ṣe lè jẹ́ bẹ́ẹ̀ ni pé ohun tí a bá ní ni a máa fún àwọn ọmọ wa. Gẹ́gẹ́ bí òbí a gbọ́dọ̀ ní ìmọ̀ òfin Ọlọ́run ní ọkàn wa ká lè fi kọ́ wọn, gẹ́gẹ́ bí ìwé orin Sáàmù ṣe sọ fún wa, ó ní òun pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ nínú ọkàn òun, tó pamọ́ yẹn náà la lè fi kọ́ àwọn ọmọ wa. So èyí ló máa fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ òbí oníwà bí Ọlọ́run tó kún ojú òṣùwọ̀n. ẹ ṣé bàbá wa. Bàbá dẹ̀ wọ́n ní Máyà ní àrí ibi tí Ẹ́sírà ti fìdí òfin Ọlọ́run múlẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n padà dé láti ilẹ̀ Bábílónì tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìlàkalẹ̀ àti ìgbé ayé tuntun pẹ̀lú Ọlọ́run. Ó ń jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn òfin tí àwọn bàbá wọn kọ sílẹ̀ nílé yìí tí wọ́n fi lọ sí inú ìgbèkùn, nítorí náà ó dára fún wọn láti kíyèsí, láti fi èṣí àti láti máa ṣe ohun tí yóò mú inú Ọlọ́run dùn sí wọn ní ìgbà gbogbo. Ẹ ṣé. Ìbéèrè kẹta, wọ́n ní dárúkọ díẹ̀ nínú àwọn ojúṣe òbí sí àwọn ọmọ wọn. Màmá òní, àní àwọn ibi kíkà tó pọ̀ níbẹ̀ yẹn tí mo rò pé a ti wò. Torí náà ẹ fẹ́ bá wa fi ìdí ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ nínú bẹ̀ pé kí a dárúkọ nínú àwọn ojúṣe òbí tí ó yẹ kí òbí máa ṣe fún àwọn ọmọ, àti pé tí òbí ò bá ṣe lè, kí ni ewu tó wà nípa rẹ̀ tí a ò bá kọbi ara sí. Ẹ ṣé. Ojúṣe òbí sí àwọn ọmọ, èyí tí mo rí pé kọ́kọ́ ṣe pàtàkì níbẹ̀ ni a rí nínú ìwé òwe orí 19 ẹsẹ̀ 22 tó sọ̀rọ̀ nípa pé ká na ọmọ wa. A ní láti bá àwọn ọmọ wa wí nígbà tí wọ́n kéré, nígbà tí egungun wọn ò tí lè tó yẹ pé wọ́n lè gbọ́rọ̀. A ní láti bá wọn wí nígbà tó bá ṣe nǹkan tí ò dá fún wa, láti fi wọ́n sí ọ̀nà tí Ọlọ́run fẹ́ ká fi wọ́n sí. Tá bá tún wo ìwé Sámúẹ́lì kìíní yẹn orí 2 ẹsẹ̀ 15 sí 19, a rí wípé ìyá Sámúẹ́lì ó ń tọ́ Sámúẹ́lì, lóòótọ́ ti fi sọ́dọ̀ ọ̀dọ̀ àlùfáà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ó ṣì ń wá síbẹ̀ láti yẹ̀ wò bóyá ó ń pèsè fún àwọn nǹkan tó nílò. A rí pé ó dá aṣọ fún, kì í ṣe pé ó yànjẹ́ pé ó ti wà lọ́dọ̀ àlùfáà máa wà ń bẹ̀, bọ̀ ó ń ṣe ìtọ́jú ẹ̀ ní ibẹ̀ yẹn. A dẹ̀ tún rí ibi kíkà wa míì nínú ìwé àwọn ọba kìíní orí 1 títí dé ẹsẹ̀ 4. A rí wípé nígbà tí ọba kò mọ ooru, a rí arábìnrin kan níbẹ̀ tí wọ́n mú wá pé kó máa ṣe ìtọ́jú ọba nínú ìlú yẹn. Mo mọ̀ wípé arábìnrin yẹn nìkan kọ́ ni wúńdíá níbẹ̀, ṣùgbọ́n ó rí àánú Ọlọ́run gbà, àwọn òbí ẹ̀ tọ́ ní ìlànà tó dáa. A rí láyé táwa, a rí pé àwọn ọmọ obìnrin míì wọ́n ti bàjẹ́, ṣùgbọ́n àwọn òbí ẹ̀ wọ́n tọ́ ní ìlànà tó dáa. Ẹ ṣé màmá wa. Bàbá dẹ̀ wo ìlú ìgbé ayé Tímótì, a ó rí bí Pọ́ọ̀lù àpọ́sítélì ṣe ń jẹ́rìí nípa ìyá ńlá rẹ̀ àti ìyá rẹ̀ ní àwọn tí ó fi lé ọ̀nà ìgbàgbọ́. Màmá, jẹ́ kí n bí ọ̀, níbo làwọn ọmọ rẹ wà? Ṣé o ti fi wọ́n sí boarding house, o lè gbàgbé wọn níbẹ̀? Ṣé o kàn fi wọ́n sọ́dún èèyàn kan ní òwò bẹ̀yìn wò mọ́? Ọlọ́run pè ọ́ sí àkíyèsí lónìí, kì í ṣe nípa aṣọ nìkan, kì í ṣe nípa oúnjẹ nìkan, ṣé nípa pé ṣùgbọ́n kí ni nǹkan tí ọmọ rẹ mọ̀ nípa òfin àti ìlànà Ọlọ́run? Ẹ ṣé. Wọ́n ní kí ni ewu tí ó wá rọ̀ mọ́ àìkọbi ara sí ojúṣe wa wọ̀nyí? Ewu tó rọ̀ mọ́ àìkọbi ara sí ojúṣe wa wọ̀nyí ó pọ̀ rẹpẹtẹ. Ewu àkọ́kọ́ ni wípé ó máa jẹ́ ìbànújẹ́ àti ọpẹ́ ọkàn fún òbí nírú ayé tá a wà yìí, nígbà tá a bá rí pé àwọn ọmọ kan wà tí àwọn òbí wọn tọ́ sí ọ̀nà Ọlọ́run tí wọ́n ń ṣe rere, tí a dẹ̀ rí pé bóyá ti tẹni yìí o, òun ò rí tiẹ̀ tọ́. Nínú ìwé ibi tán tọ́ka wa sí níbẹ̀ yẹn, a rí pé wòlíì Élì kò tọ́ àwọn ọmọ ẹ̀ ní ọ̀nà Ọlọ́run. Ọlọ́run ó sọ oríṣiríṣi fún pé ní ọjọ́ kan ṣo ni àwọn ọmọ yẹn máa kú. Ìyẹn ó mú ìbànújẹ́, ó mú ìparun, ó mú ẹkún àti ìjákulẹ̀. Ikú ló tún mú wá fún bàbá wọn gan. So a ní láti tọ́ àwọn ọmọ wa ní ọ̀nà Ọlọ́run gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ẹ ṣé màmá, ẹ kú òun látàárọ̀. Bàbá Egunjobi mọ̀ pé ẹni ní ọ̀rọ̀ kan tàbí méjì láti fi kún nǹkan tí à ń sọ yìí. Ọ̀rọ̀ ta náà ni pé kí òbí kọ́ ọmọ kó bá mọ́ sọ wọ́n ní ìbànújẹ́
ni ọmọ wèrè jẹ́ fún ìyá ẹ̀. Òbí tó bá kọ̀ láti kọ́ ọmọ ẹ̀ máa di ọmọ ìbànújẹ́. Aró tó ń ṣẹlẹ̀ ní àwùjọ nísìnyí táwọn jẹ́ tó ń ṣe ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń para wọn, ìbànújẹ́ ló jẹ́ fún àwọn òbí wọn níbi kí ni wọn fi wọ́n lé ìpìlẹ̀ Ọlọ́run. Ẹ ṣe ìbànújẹ́ ló jẹ́ fún àwọn òbí tí kò fi ọmọ wọn lé ìpìlẹ̀ Ọlọ́run, àti ìparun ló mú wá sí irú ìdílé bẹ́ẹ̀. Lórúkọ Jésù, ìdílé wa kò ní parun. Àmín o. Ìbéèrè tí ó káàdì ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, ó ní kí ni èrè ayérayé tí ó wà fún títọ́ ọmọ ní ọ̀nà Ọlọ́run? Bàbá wa Egunjobi. Gẹ́gẹ́ bí ìwé òwe Solomon tó sọ fún wa, ó ní ìwé orí kẹwàá ṣẹ̀kẹ́ ní ọlọ́gbọ́n ọmọ ṣe inú dídùn bàbá rẹ̀, ṣùgbọ́n aṣiwèrè ní ìbànújẹ́ ìyá rẹ̀. Èrè tó wà fún òbí tó bá fi ẹsẹ̀ ọmọ ẹ̀ tọ́nà ni pé inú á máa dùn. Inú olóbi ẹ bá wo ìgbé ayé Jósẹ́fù, tí wọ́n ti fi ẹsẹ̀ Jósẹ́fù wọ́n ti fi lé ìlànà Ọlọ́run. Nígbà tí aya Pọ́tífà tó fẹ́ bá ṣe ìṣekúṣe, ó kọ̀, ó jìyà o, ṣùgbọ́n Bíbélì jẹ́ ká mọ̀ pé olódodo ní kú sí ipò ìkà. Ìdí ló fi mú Sọlómọ́nù, ló fi mú Jósẹ́fù láti jẹ igbákejì Fáráwò nígbà tí ní ìkẹyìn. Ẹ ṣe ní ilẹ̀ àjèjì Jósẹ́fù di ọba nítorí pé ó mọ Ọlọ́run, ó dẹ̀ ṣe ìfẹ́ Ọlọ́run. Lórúkọ Ọlọ́run alààyè là ń kí àwọn màmá wa àti bàbá wa káàbọ̀ sí orí ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Àwọn ní àlejò wa pàtàkì fún ọ̀sẹ̀ yìí. Màmá Èkó òní, ẹ ṣé o. Bàbá wa Lanre Egunjobi, àdúpẹ́ lọ́wọ́ yín. Àti wípé láti ìjọ wa, àwọn ìjọ àgbègbè tó wà ní ọ́ndà Bishop Office tó wà ní abẹ́ àṣẹ àti ìṣàkóso bàbá Bishop aláṣẹ, àwọn ni wọ́n ń jẹ́rìí tí wọ́n sì ń sọ̀rọ̀ Ọlọ́run nípa ipa tiwọn nínú ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Àjíǹdára a máa jẹ́ fún yín. Ní ìparí, títọ́ àwọn ọmọ ní ọ̀nà Ọlọ́run jẹ́ àṣẹ Ọlọ́run àti ojúṣe gbogbo òbí. Nítorí náà, tọkọtaya tí ó jẹ́ ọmọlẹ́yìn Kristi gbọ́dọ̀ máa rántí nígbà gbogbo pé Ọlọ́run fẹ́ kí wọ́n ṣe àgbéǹde àwọn ọmọ ìjọba ọ̀run ní àwòrán Ọlọ́run àti gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ sí ayé òkùnkùn yìí. Màmá bàbá, ìwọ olùgbọ́ mi lónìí, ẹni àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́kọ́ jèrè fún Kristi gẹ́gẹ́ bí òbí òun ni àwọn ọmọ rẹ. Bóyá ìránṣẹ́ Ọlọ́run ní ọdún, ṣùgbọ́n níwọ̀n ìgbà tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run àti àjùmọ̀jogún ìjọba ọ̀run, tí ọmọ rẹ ò bá mọ Ọlọ́run, tó o bá sọ pé o mọ Ọlọ́run, èké ni ọ́ o, àti pé ojúṣe rẹ ò pé. Lórúkọ Jésù, a ò ní kùnà nínú ojúṣe wa. Àmín o. Ní ìrònú gẹ́gẹ́ bí àwòrán Ọlọ́run, ṣetán láti pèsè àwòrán Ọlọ́run mìíràn nínú ìdílé rẹ. Ibi àkọ́sórí wa lónìí, a ò jọjọ kà á papọ̀. Ìwé òwe orí 22